Ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Onte chapter 3. Ẹ̀yin tèmi ìjẹ́ ti wo Onte chapter 1 àti chapter 2 rẹ̀ tí ò bá ti wò ẹ̀yin tèmi ẹ túyẹ̀yà lọ sí orí Anike TV láti lọ wo fíìmù náà níbẹ̀ torí pé fíìmù yìí ó dùn ó náírìn fíìmù tí ẹ máa nífẹ̀ẹ́ sí ni. Fíìmù Onte apá kẹta ìyẹn chapter 3 báyìí ó ti wà lọ́nà láìpẹ́ láò jìnnà fíìmù ọ̀hún yóò jáde. Kí a tó tẹ̀síwájú tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wo. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi fíìmù Onte chapter 3 ó ti fẹ́ jáde báyìí láìpẹ́ láì jìnnà fíìmù ọ̀hún yóò máa ṣó. Ẹ̀yin tèmi kí ni ẹ rò wípé yóò padà ṣẹlẹ̀ ní chapter 4 fíìmù yìí? Kí ni ẹ rò wípé yóò padà ṣẹlẹ̀? Kọ́ndé bá lérò wípé yóò padà ṣẹlẹ̀ ní chapter 3 fíìmù Onte ẹ jẹ́ ká mọ̀ nínú comment section torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ wípé ṣé ọwọ́ ò ní tẹ ìyá búburú tí ó jẹ́ láńlọ́ọ̀dù yìí àti ọmọ rẹ̀ ìyá burúkú yìí ṣé ọwọ́ ò ní tẹ̀ ẹ́. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹ ní lọ́kàn láti sọ nípa fíìmù yìí. A ò ní rí jù báyìí lọ tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa ní tàbí ẹ bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ìrẹ́lẹ́ gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.